tara rẹ̀ dànù tí ó fi ṣẹbọ onímọ̀ ipò tí kó sínú ẹbọ. rẹ̀ lànàbì Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣàdúrà pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam. ìwà Allah mọ́sáàdì rẹ̀ o má jẹ́ ń ṣẹbọ sí ọ lẹ́ni tó mà. wọ́n wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lórí ètò ṣeéṣe ká pé mo ti ṣe tí ń mà. ẹ dákun tó gà wá bá ń ṣàdúrà bẹ́ẹ̀ sáwọn akpóróntù náà láàmú á sọ pé mo kọjá bẹ́ẹ̀ taniọ́ tá mọ́kòló rẹ lọ́yọ̀. ẹgbọ́n tó ló ẹlẹ́dàá wa tó tún sọ nípa nabi Ibrahim alayhi salam ó ní wajnubni wa baniya an na'buda al-asnam. ìwọ Olúwa gbẹ̀mí àtàwọn ọmọ mi jìnnà sí ká máa jọ́sìn fáwọn òòṣà. ǹjẹ́ tá nabi Ibrahim ó ní ọ̀gá àwọn olùsìn Allah lọ́kan ṣoṣo tí ń bá ń tọrọ ọrú àdúrà bẹ́ẹ̀ àwọn ń kọ́. torí ẹ ká má ṣe ṣẹbọ sí Allah ká má bẹ Allah kó ṣọ́ wa kó là wá ń bẹ. gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ láyé tí ó bá ti ṣẹbọ sí Allah ó kéré kódà káwọn ẹ̀ṣẹ̀ ńlá. wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ tí ó bá ti ṣẹbọ ń bẹ kódà kéèyàn bá kú mùsùlùmí. gbogbo ṣẹbọ sí Allah gbọ́dọ̀ jìnnà sí. ẹlẹ́kejì nínú àbòsí òun náà ni kásábòsí sí èèyàn ẹgbẹ́ wa kásábòsí sí èèyàn ẹgbẹ́ wa eléyìí pọ̀ nínú gbèsè ayé wa ọ̀pọ̀ jọjọ nínú gbèsè ayé wa ó wá nínú hadithi an-Nu'man radiyallahu anhuma ó ní bàbá mi ó mú mi lẹ́yìn ọdọdọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá sọ fún anabi wa sallallahu alayhi wa sallam ó ní ọmọ mi an-Nu'man mo bùn lẹ́bùn ẹrú kan mo wá fẹ́ pè wá anabi jẹ́rìsì anabi wa sọ fún yín pé akulla waladika wahabta mithla hada tí gbogbo ọmọ rẹ tó bí náà ló bùn nírú ẹ̀bùn yìí. bàbá yẹn ní rárá Ànábì ní la tushhiduni ala al-jawr ẹ má pè mí jẹ́rìí sábòsí ẹ má pè mí jẹ́rìí sábòsí nítorí ṣẹlẹ̀ ń bẹ̀ wọn náà ni èèyàn sábòsí séèyàn ọ sábòsí sáwọn ọmọ yòókù. Ànábì sallallahu alayhi wa sallam ó tún wá sọ fún ṣé kò wù ọ́ káwọn ọmọ yìí kí gbogbo wọn dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ ó ló wù ọ́. Ànábì ní tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé má ṣe bẹ́ẹ̀. àtọmọ tá a kà kún àtọmọ tá a kà kún gbogbo wọn náà ló yẹ ká bùn lẹ́bùn àbí gbogbo wọn ló yẹ ká ṣàì bùn lẹ́bùn tábà fún wọn ká fún gbogbo wọn tábà ní fún wọn ká má fún gbogbo wọn nítorí pé bá a ṣe bẹ̀rù la bọ́ ma. kí ló dé tó fi wá fẹ́ nìkan tó ní fẹ́ nìkan ọ̀yẹ́ nìkan sọ́tọ̀ kí ló ń fi dájọ́ àwọn yòókù lọ mẹ́bọ́mọ rẹ náà ní gbogbo wọn. bẹ́ẹ̀ náà ni a rí i pé lábẹ́ báyìí ìsìláàmù kò gbà ipe kéèyàn jẹ́ ni tó ṣe pé yọ ṣàbòsí sọ́mọlàkejì rẹ̀. àwọn ọ̀nà tá à ń fi ṣàbòsí sọ́mọlàkejì wa ọ̀pọ̀ jọjọ nínú rẹ̀ wọn náà ní kéèyàn wà nípò àṣẹ kéèyàn jó olórí tó ṣe pé ó ń darí àwọn èèyàn òun ló ń ṣèjọba lé wọn lórí lọ́nà kan àbọ́nà míì oríṣi irú nǹkan kan nínú ìjọba wà lọ́dọ̀ rẹ̀. ó yẹ kó jẹ́ kí gbogbo àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí kí wọ́n dọ́gba lọ́dọ̀ rẹ̀ nítorí pé bá a ti ṣe bẹ́rù náà la bọ́ ma ọ gbọ́dọ̀ fáwọn kan lẹ́tọ̀ọ́ wọn kó ṣàì fáwọn míì lẹ́tọ̀ọ́ wọn ká máa rólé apá kan dápá kan sí àbòsí ni wọ́n ń pè. gbogbo àwọn èèyàn yìí wọ́n ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí kó fún wọn lẹ́tọ̀ọ́ wọn fún ní kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ má ṣe ṣàbòsí sẹ́nì kankan tó bá ti fẹ́ nìkan lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ti ṣàbòsí. bákan náà iye kan náà ńlẹ̀ sọ pé fún gbogbo wọn ẹ má jẹ́ kí tẹnìkan pọ̀ ju tẹnìkan lọ. gbogbo wọn lẹ sọ fún wípé àwa a ò ní kí gbàkànbọ̀ kan nínú gbogbo ń tó bá yẹ ká ṣe fún yín
láwọn ìlú yín kọ̀ọ̀kan tẹ́ wà lábẹ́ ìjọba wa iná la máa ṣe fún yín ẹ bùkátà kẹsẹ̀ máa pariwo ẹnu kẹsẹ̀ máa ṣe wàhálà wàá bá wa kó tó di pa àmọ́ arántí yín á máa ṣe nítorí ká ṣe fún yín má jẹ́ kó wọn á bọ̀ ọ́ kó tó di pa lọ ṣe nǹkan tó sọ pé ó ṣe nítorí pé nǹkan tó ń ṣe olórí lé wọn lórí nù nítorí ẹ tó bá ṣe bẹ́ẹ̀ tó ń ṣe síbi kan tó ń ṣe síbi kan kí ló ń ṣe yẹn àbòsí ni wọ́n ń pè léyìn bẹ́ẹ̀ náà ni nínú àbòsí òun náà ni ọkùnrin kan ó jẹ́ kó níyàwó méjì ó wá máa ń sùn ọ̀dọ̀ ẹnìkan yàtọ̀ sẹ́nìkejì ó ti pa ẹnìkejì tì látìgbà tó ti fẹ́ ó ti pẹ́ ní àkọ́kọ́ tì látìgbà tó ti fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ látìjọ́ tó ti fẹ́ yàwó kejì ìní ló ti dọ́dọ̀ rẹ̀ má ọ̀dọ́dọ̀ rẹ̀ má ìyáálé ọ̀dọ̀ rẹ̀ ní máa sùn sẹ́ni tí ẹ̀ bá ń ṣe báwọn àbòsí ni wọ́n ń pè ń bọ́ ìyàwó kan kì í bọ́ ìyàwó mi àbòsí ni wọ́n ń pè ọ́n dáṣọ sí ìyàwó kan lọ́rùn kò fẹ́ ṣe ń tọ́kan pẹ̀lú tí ìyàwó kejì ń wọ̀ àbòsí ni wọ́n ń pè ọ́n tọ́jú àwọn ọmọ kan kò tọ́jú àwọn ọmọ ìkejì àbòsí ni wọ́n ń pè òun lọ gbalé fẹ́lẹ́ yìí ẹnìkejì lọ́mọ bí tó ń ti rí lé tó ń gbé ọ̀fẹ́ kan àbòsí ni wọ́n ń pè lẹ́yìn tó gbogbo àwọn nǹkan téèyàn bá ń ṣe èèyàn ti ṣàbòsí sọ́mọlàkejì ó sì ní lọ ó ní lọ láyé ó tún ní lọ lọ́la gbẹ̀ndà kìyàmà láì jẹ́ kó ọ̀sán ẹ̀tọ́ fún ẹni tó ṣe pé ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lórí rẹ̀ téèyàn bá níyàwó ẹyọ kan wọn kì í pè lálábòsí tíyàwó rẹ̀ tó bá fẹjọ́ sùn òun náà nìkan náà ló sì ní níyàwó wọn ni ẹ bá ń bá bàbá alágbájá sọ̀rọ̀ alábòsí ni wọn sọ pé alábòsí báwo só ti fẹ́ lómi ni ìwọ nìkan náà lọ fẹ́ bóòlù sọ wájú alábòsí àbó gbédè ọ̀gbédè nìyẹn nítorí pé èèyàn níyàwó kan alábòsí àárín ìwọ àti ta lọ́wọ́ wà tí fi ń ṣàbòsí eléyìí túmọ̀ sí wípé tábà tí ma pàgbára rẹ ọkà mọ́fẹ́ àwọn kejì ọkọ ọmọ lọ káńkó ránu ọlọmọ káńkó ránu ipa àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn ti dóyàwó méjì wọn ti dóyàwó mẹ́ta wọn ti dóyàwó mẹ́rin olú ẹlẹ́dàá rẹ̀ olúwa rẹ̀ òun dúró nídìí pé ìyàwó kan ló ní dákun ìyàwó kan lágbára rẹ̀ ká tó bá kó sórí ìyàwó kejì wá tẹ́ ìbá pọ̀lọpọ̀ náà karambani ló gbé wọn débẹ̀ karambani ni wọ́n fẹ́ káńkó nígbà tó wá fẹ́ ìyàwó kejì tó wọ́n mọ̀ pé òun lágbára ìyàwó méjì ní gbogbo ànàkọ́nà ni ò ti lágbára ìyàwó méjì kò lè bóbìnrin méjì lò ẹyọ kan gan tó bá lò ọ̀sẹ̀ kan ni wọ́n fìfì rọ́ọ̀bù rá lẹ́yìn kó tó tún di kó lágbára wà lọ gbé ìyàwó méjì sílé kò sì lè ṣètọ́jú wọn nípa jíjẹ nípa mímu nípa bùgbé kí ló kó wọn jọ sí wọn náà máa fi rora rẹ náà ọkàn síìsì àwọn èèyàn kalẹ̀ o lè sojúṣe o lè pẹ́tọ̀ wọn o lè péwọ́ wọn kí ni ìtumọ̀ pọkàn fẹ́ wọn kalẹ̀ tó jẹ́ kó wọ́n fẹ́ lómi onítorí kójú kòkòrò rẹ pọ̀ ní olójú kò mọ́ ọ lọ láìsọlẹ̀ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ kó nísinmi máa rẹjú rẹ lẹ̀ ní Allahu wí fífẹ́yàwó kan jẹ́ kó tó agbára rẹ ọ̀ka tágbára rẹ bá ka lọ fẹ́ ọmọ tágbára rẹ ọba ká fọmọ ọlọ́mọ alẹ̀ láfi wá da lábòsí kìí ṣe nípa arẹ́rìn bí arẹ́rìn bí o ọbẹ̀ eléyìí lò ọbẹ̀ eléyìí lò rárá o eléyìí ọkàn lọ́wà ṣùgbọ́n nípa nǹkan tó lágbára lórí ẹ̀ wọ́n gbọ́dọ̀ fẹ́ nìkan kan mọ́ fẹ́ nìkan wọ́n gbọ́dọ̀ ṣe fẹ́ nìkan kan mọ́ ṣe fẹ́ nìkan ẹnìkan gbọ́dọ̀ máa gbádùn bí ìranu ṣúgà kẹ́nìkan máa jìyà bí táyà mọ́tò ìwọ náà sì lọ́kọ àwọn méjèèjì bẹ́ẹ̀ náà làwọn ọmọ wọn wọ́n gbọ́dọ̀ ṣàbòsí lórí àwọn ọmọ rẹ ní gbogbo wọn ọ̀rọ̀ àwọn kan sùkúlù ọ̀rọ̀ àwọn kankan lọ́mọ akọ́ṣẹ́ fọ́gá torí pálábòsí ni ọ́ skul tagbára rẹ ká ó fa àwọn ọmọ rẹ sí ó sì máa dẹ́wù sáwọn ọmọ rẹ lọ́rùn ọmọ jẹ́ kó ní bàbá láyé wọ́n máa ṣe ṣe ọmọ àlùmọ́njìrì gbogbo tó yẹ kó ṣe lórí àwọn ọmọ rẹ bágbára rẹ ṣe máa ṣe ẹni tí bá ń ṣe lolúwa bùkún wọn náà máa rí kó ní táwọn náà. wọ́n ṣàbòsí sáwọn ọmọ rẹ ọmọ kan tá a bá ti rí àfàmára ọ̀kan tá a bá ti rí alẹ́ǹkó ọmọ àlè níwọ̀ yìí ọmọ àlè báwo jójúmọ́ ọmọ àlè jójúmọ́ ọmọ àlè á padà mú kí ọmọ kó lè sí ẹnu sí wa ló béèrè pé bá mi kí ni túmọ̀ ọmọ àlè
torí mo rí pé mi nìkan lẹ máa ń pè lọ máa lè lọ bí ya léèrè màmá náà bá sì ṣàlàyé fún ẹ dákun sẹ́tùn rojú ọmọ ńlẹ̀mọ̀ ẹni rojú rẹ̀ ńlẹ̀mọ̀ o ẹ wá ní ayé ti kó sí yín láàrin ayé àtàwọn ọmọ yín kálàyé náà tí ì bá ṣèwọ ìbọn náà ló ń pọ ọmọ lọ́mọ àlè wọ́n bímọ fún ọ ń pè lọ́mọ àlè sálẹ̀ ni wọ́n jẹ́ sí ìyá rẹ̀ ọ̀rọ̀ amúni bàbá jákujáku tí ọgbọ́n ọmọ tẹ́yìn wo lónìí tẹ́ ń fa àmàrà ọmọ tẹ́ wo lónìí tó ṣe pé ẹ̀ ń fọ́ra lórí ọmọ tẹ́ wo lónìí tẹ́ ń ṣe gbogbo dáadáa sí ẹ̀ máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la báyọ̀ ọmọ tẹ́yìn ńlẹ̀ ń kó ọmọ tẹ́ fẹ́ rí un ọmọ tẹ́ máa ń lé jìnnà ọmọ tẹ́ ń pè lọ́mọ alẹ́ un báyọ̀ ń gangan lolú ọmọ láàrin àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọmọ yòókù ní ọmọ jẹ lábẹ́ rẹ̀ ẹ̀ má kádàrá tó lu wá ti kọ́ ẹ̀yin náà padà wá dẹni tẹ́nu rẹ̀ ń gbọ̀n níwájú ọmọ. gbàyí làárọ̀ bàbá jákujáku tí ọ̀gbọ̀n ibà ọmọ rẹ ní gbogbo wọn ọmọ rẹ ní gbogbo wọn torí àná la sọ yìí pé torí kò lè bá àjẹni tó ṣe dọ́gba láàrin àwọn ọmọ rẹ àsìkò tó bá fẹ́ pe ọmọ kan kókó á ràn ọ́ lọ́wọ́ lórí nǹkan kan kó ọmọ kan wá ń bẹ̀ wọn má dákọ tó bá ti ń dákọ ọmọ yẹn ọmọ wọn kò lọ fẹ́ràn àwọn náà lọ fẹ́ràn àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ obi Muhammadu obi Ahamadu obi Khalidu obi Bakuru àwọn sọ pé ṣé Bakuru ò sí ń bẹ̀ ni òwe Bakuru láàárọ̀ ó tún di lọ́sàn Bakuru ò sí ń lé ni ó tún di lálẹ́ Bakuru mọ̀ ń pè ẹ dákun ṣé Muhammadu ọ̀fẹ́ wá Ahamadu sọ ọ̀fẹ́ wá Zaidu nǹkan àti kó sádánwò Bakuru o bàbá Bakuru bàbá wa ọ̀fẹ́ ra wa yòókù abẹ́ ẹ̀kọ́ ni kí làwọn ọmọ yòókù náà padà ṣe fún Bakuru wọ́n dẹ̀yẹ sí ni ok wọ́n lójú bàbá wa àbí kó sí wàhálà ẹ má bá lọ bẹ́ẹ̀ láti fi tẹ́ bá yàrá já so àwọn ọmọ gbogbo wọn padà mú Bakuru lọ́tà yóò sì ti hàn pé bàbá yìí náà bàbá burúkú ni àǹgbà tó ti mọ̀ pé Bakuru ti tí ọ kí ló bí àwa sí báwo obìnrin náà ṣe sọ fún ọnù òpònú kan ó ní kò sí báwọn ìyàwó òun ṣe lè dá tó wọn ò lè dá tó ìyáálé òun kí lọ fi àwọn eléyìí sí ìyáálé ti tú ọ kí lọ fi àwọn eléyìí sí olójú kòkòrò burúkú aláìgbádùn tí wọn mọ̀ pé ó ti pa àwọn eléyìí sáyé nù ó ti rẹ́ndà àwọn useless bí kẹkàn wá ń bí lásán ni ẹ wúlò torí ọdọ akéèyàn gbédè kéèyàn sì máa mọ tí ó sọ jáde lẹ́nu tó bá ti sọ kò sí kó jẹ mọ́ ọ sọ pé àwọn ìyàwó ìgbogbo bó ṣe òkè ṣe tó ẹ lè dá tó yà alágbájá wàláhì tó bá fẹ́ dá gan wọn ní dá mọ́ àwọn náà mọ̀ sọ pé olórí ibùta kúkú la fẹ́ kò sí tá a lè ṣe ń kọ́ tí ó jọ lójú ṣe dọ́gba láàrin àwọn ìyàwó ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ rẹ bákan náà ẹ ṣe dọ́gba ẹ̀yin náà ẹ ṣe dọ́gba láàrin òbí yín méjèèjì ọbẹ nínú àwọn ọmọ náà tó ṣe pé ìyá rẹ̀ ní máa tọ́jú kò sí tó fẹ́ kàn wọ́n pẹ̀lú bàbá wọ́n bá a sọ títí ìyá sì ń jẹ bàbá rẹ̀ bàbá tí wọ́n ń yẹn lẹ̀bẹ̀ sí ike kọ́ dákun kọ́ ṣàánú èmi náà Allahu Akbar bàbá tó bí ọ tó ṣe pé gbogbo ìpọ́njú ayé yìí iná ni bàbá rẹ̀ bá pàdé kó tó di pé wọ́n wá déèyàn wàhálà gidi ni bàbá rẹ̀ ṣe kó tó di pé wọ́n déèyàn bàbá yìí lọ́wọ́ á jẹ́ pé tó ń rán ní sí ọ wípé kó dákun kó wo nọ́ọ̀sẹ̀ kan kó ṣàánú òun wọ́n á sọ pé no because àwọn rẹ́kọ̀dì tí mọ́mì rẹ̀ sọ fún ọ nípa dádì rẹ̀ kò lè jẹ́ kó ṣàánú wọn. ṣé màmá kan wà tí èsè kórìí tiẹ̀ náà ti dọ́ta tí ó máa ba bàbá ọmọ jẹ́ fọ́mà ọwọ́ àṣẹlẹ̀ yìí pé òwò bàbá rẹ̀ ṣẹ̀kan ìyá sì ń jẹ bàbá rẹ̀ yìí màmá rẹ̀ lọ ń tọ́jú ó túmọ̀ sí pé ó ti ń ṣàbòsí bàbá àti màmá ní máa bí ọmọ kí ló dé tó fi wá jẹ́ pé ìyá rẹ̀ lọ́mọ ọmọ bàbá rẹ̀ ẹlòmíì bàbá lọ́mọ kọ̀ mà yá ó ló ń gbọ́ nínú tàn pé ńgbà tó ń wà lọ́mọ ọjọ́ keje nìyá òun ti pa òun tì ló ti lọ ọwọ́ àrètí nǹkan dáa tán ni wá ń bọ̀ ọ̀bọ bá bọ̀ náà ọbọ̀ ṣé bọ́ ọmọ rẹ̀ ní òun náà ló bí ọ káti ẹ̀ wá pé ńjọ́ tó bí ọ gan ló ti sọ́ọ̀nù olúwa sì ní kò yè ọmọ
fún ọ tó ń pokọ ọbànújẹ́ fún ọ àwọn eléyìí gan ni ọgbádùn ìyá rẹ níyà rẹ tẹ́tẹ́ ní kò sì ṣe dáadáa sí i aká níyà rẹ yẹn kọ̀ọ̀kan lè fún wàrà ni yóò da wàrà nù fún ọ ó pò ṣeun o lè kọ́ dínà kọ́ra lè jẹ́ náwó tààrà tọ́gbà bẹ́ẹ̀ náà bàbá rẹ tó fojú di yẹn ọgbà torí ẹ má ṣàbòsí láàrin òbí rẹ méjèèjì ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ náà ni nínú àbòsí táwọn yẹn máa ń ṣe síra wọn òun náà làbòsí táwọn alámòjútó tó máa ń ṣe fọ́mọ òrukàn ọmọ òrukàn tó ṣe pé bàbá rẹ ti kú ṣáájú kó tó di pọ́ńbà lága ọwọ́ rẹ wá lówó rẹ wà wọ́n ní kó ọmọ bá mójútó nítorí kí zakati ọmọ bá jẹ tán ó yẹ kẹ́ ẹ máa bá fi ṣòwò ó yẹ kẹ́ ẹ máa bá fi ṣe nǹkan kan eléyìí tí ó mú kówó yìí kó máa gbèrú sí i lọ́nà tó ṣe pé tó ọmọ bá dàgbà yóò rí i pé èló gan ni bàbá òun fi ilẹ̀ fún èló lówó ti dà Allah wọ́n san yín lẹ́sàn-án rí tó ti kófin ṣẹ̀rí àgbà pípẹ́ yín tẹ́ ń bá fowó rẹ̀ ṣòwò yín ká tún máa fún yín lówó sẹ́yìn nínú owó nítorí pé tá a bá fún yín lówó sẹ́ ó ṣeé ṣe kẹ́yìn náà kọjá nǹkan tá a pàtì kó wọ́n padà wá di nǹkan tí zakati tí ó jẹ tán akramakumullah ẹ̀yin wá jẹ́ ike kàkàkẹ́ bá mójútó owó yìí gbogbo bí wọ́n ṣe ń bi yín léèrè ike kí n lè rí sọ̀rọ̀ owó tó jẹ́ ike gbogbo bí wọ́n ṣe ń bi yín léèrè owó ẹ̀ ń sọ pé owó ọmọ yìí wà lálàáfíà owó ọmọ yìí wà lálàáfíà. tọ kàkà kó jẹ́ pé ẹ̀yin mójútó ọmọ ẹ bá mójútó owó rẹ̀ àṣẹ ti jẹ́wó tán ẹ̀yin sì sọ pé àwọ̀ rẹ̀ wà dáadáa actually èló lówó yẹn ń gbà yẹn náà rí 12 million owó yẹn ti ń lọ bí 18 million báyìí àṣẹ 18 rọ ni ó ti jẹ gbogbo 12 million tán níjọ́ tó ọ̀rọ̀ wa di pé ẹ kówó wá lọ́wọ́ á di pé ẹ máa wà wọn lórí ibú yìí o ibi tí mo kówó sí tí mo ti ṣe investment lẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n ti ilé iṣẹ́ wọn èmi ò tí ẹ mọ̀ àti ó ti tọ́dún méjì gan wọ́n ṣe òkúrọ́ sí wárọ́ká tí ó pọn òrí kan pa irọ́ bẹ lẹ́nu wèrè tí ó bùkátà kọ́ máa wá ká wọ́n wá sọ ọma wọ́n sọ ọma sí ọyẹ́ wọ́n sọ ọma sí ọyẹ́ òrùgàjọ́ ọmọ ọlọ́mọ yóò wá dìde lórí pé wọ́n ti jàǹbá rẹ̀ wọ́n ti fi nàìjà hàn ṣáájú kó tó di pọ́ bàlágà tó sì dáa bẹ́ẹ̀ kọ̀mọ̀ kúkú dáa bẹ́ẹ̀ ó ti ṣàbòsí sọmọ ọlọ́mọ nínú àbòsí akramakumullah òun náà ni kọjá ipé èèyàn yáwó ẹni tó yáwó àbọ̀rọ̀ ọjà àwìn tẹ́sí rán ẹ lówó tẹ́lẹ̀ fi san tí ò bùkátà kọ́ pẹ́ lọ títí ṣùgbọ́n kàkà kẹ́ sanwó olówó yìí kẹ́ san kíákíá ẹ wá bẹ̀rẹ̀ sí ní fífalẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní fífalẹ̀ àbòsí lẹ́ ń ṣe yẹn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oni matlul ghani yghul kí olówó tó jẹyàn lówó kó máa fi àti sanwó yẹn falẹ̀ àbòsí ni nítorí pé ń ṣe lẹ́lòmíì wọ́n máa wá kó ọjà lórí àtẹ rẹ̀ wọ́n wá kó ọjà nínú sọ́ọ̀tì ẹ nítorí pé ó fẹ́ fìdí rẹ̀ jálẹ̀ ó fẹ́ sọ ọ́ dẹni tí ó padà tálákà bó ṣe ṣe bẹ́ẹ̀ yóò tún rán ẹlòmíì náà nínú àwọn òṣòwò náà wàá kọjá ọwọ́ akú kékìníkejì wọn san wọ́n wò ní san nítorí pé wọ́n fẹ́ fìdí rẹ̀ jálẹ̀ wọ́n fẹ́ káṣírí rẹ̀ ó tú wọ́n fẹ́ káwọn èèyàn ó rí i pé ò lówó má lẹ́yìn ìgbà tó ti lówó Ànábì sallallahu alaihi wasallam ó ń fún yín ní ròbànújẹ́ ọlọ́lábòsí ní àbòsí lẹ́ǹsì ó tiẹ̀ tún sọ́nà hadith kan ó ní yuhillu irdahu wa uqubatahu fífi owó lówó falẹ̀ láti san nígbà tó sì ní tó lè san Ànábì ni yóò sọ ẹni tó ṣe pé alẹ́tọ̀ láti dá yìí rẹ̀ nù yóò sọ ọ́ dẹni tá alẹ́tọ̀ láti dá yìí rẹ̀ nù kápọ̀n lábòkù yóò sì tún sọ ọ́ dẹni tó lẹ́tọ̀ láti jìyà àwọn olùmọ́ni yóò sọ ọ́ dẹni tá alẹ́tọ̀ láti gbé lọ sílé ẹjọ́ mọ́rùpọ̀ ṣe ó ṣe gbé mọ́rùpọ̀ ṣe ó jẹ́ gbé nítorí pé owó olówó náà ni wọ́n máa jẹ́ kìí sowó rẹ̀ layyul wajidi dhul yuhillu irdahu wa uqubatahu muttafaqun alayhi. bákan náà nínú àbòsí
náà ni pé ẹ̀tọ́ ìyàwó wa ká kọ̀ láti fún kò fẹ́ sí tọ́kàn á pẹ̀lú tí ń jẹ kò fẹ́ sí tọ́kàn á pẹ̀lú ibi tí ń gbé kò fẹ́ sí tọ́kàn á pẹ̀lú aṣọ tí ń wọ̀ sọ́rùn eléyìí náà tí ṣàbòsí ni látọ̀dọ̀ ẹni tó ní tó lè ná lórí ìyàwó rẹ̀ tọ́jọ́ náà lé lórí kó máa ná lé lórí ó ti ṣàbòsí sí eléyìí yóò sọ ọ́ dẹni tó ṣe pé iyì rẹ̀ ti lẹ́tọ̀ọ́ sí pé ká da iyì rẹ̀ nù ó sì lẹ́tọ̀ọ́ sí ká pè ọ́ lẹ́jọ́ nítorí pé kí ni ìyàwó tó jẹ́ pé ìwọ náà wọ́n lọ dagúnlẹ̀ ó jẹ́ kí ó lọ síbòmíì wọ́n náà lọ sọ pé ọ fẹ́ràn rẹ̀ ọ rẹwà ọ̀fẹ́ kọ́ lọ fẹ́ lómìn tó wá yẹ kọ́ wá jẹ́ pé ìwọ náà lọ ṣàbòsí sí kò yẹ kó rí bẹ́ẹ̀. nínú àbòsí eléyìí tá a máa ń ṣe sáwọn ọmọlàkejì wa òun náà làbòsí táwọn ẹni tí ń tajà táwọn náà máa ń ṣe àbòsí táwọn ẹni tí ń tajà tó máa ń ṣe ọ̀pọ̀ lóríṣiríṣi nínú àbòsí òun náà ní kọjá ó jẹ́ pé Nàìjíríà tí wọ́n ń bì ni wọ́n ti ṣe àwa lọ wá lébẹ́ẹ̀lì kan àwa lẹ̀ mọ́ nǹkan tó ṣe pé Nàìjíríà la ti ṣe àwa sọ pé made in Italy a ní Italia ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni káwa sọ pé made in USA subhanallah àbòsí lélẹ́yìn o kò sì sígbà tó ṣe pé a ṣàbòsí tí ò ní padà tu àwọn ẹni tí ń ta ọjà àpò ẹ mọ̀ pé àgbàdo eléyìí tẹ́ kó sínú àpò tẹ́ fẹ́ tà fún wa lórúkọ pé àpò àgbàdo ni ẹ mọ̀ pé ìdajì nínú rẹ̀ ló dá ìdajì ò dá ìdajì tí ń yọ kòkòrò ẹ wá lùpọ̀ mí ìtọ́ dá bẹ́ẹ̀ lẹ ṣe lọ ẹ sì fi rọ àpò 100 àgbàdo kalẹ̀ tẹ́ pé ìdajì gbogbo ọ̀kọ̀ọ̀kan ló dá ìdajì yòókù ńkọ́ ohun ọ̀dá níjọ́ olè yìí tí ọ̀dá náà ni ó ṣe tí ó fi bèé tọ́ da jẹ́ àbòsí ni bẹ́ẹ̀ náà ni ẹ̀wà ẹ ti mọ̀ pé ẹ̀wà yìí ti ń yọ kòkòrò ẹ wá mú ẹ̀wà yùn ẹ wá mú ètí ọ̀dá ẹ dàpọ̀ mí ètí ọ̀dá ẹ rúpọ̀ ẹ tún wá tún rọ ẹ tà fáwa ká máa jẹ̀wọ́ oníkòkòrò ẹ wá pé máa wá bẹ̀ ńgbà míì kì í sọ́wọ́ tiwa ló ti wá ọwọ́ yín lélẹ́yìí ti wá ọwọ́ yín lélẹ́yìí ti wá ráìsì yẹn kì í ṣe ti ètò wá láti Taiwan kò wá láti Thailand kò wá láti India kò wá láti Sri Lanka kò wá láti China ráìsì yẹn ráìsì tó ṣe pé wọ́n gbìn ní Kánò ni wọ́n gbìn ní Bídà àwa mú ráìsì yẹn àwa gbé lọ sẹ́nu ẹ̀rọ tó ṣe pé yọba pọ́líṣẹ̀ mashallah la quwwata illa billah yàtọ̀ sí pé pọ́líṣì náà ti tó àtúwọ́n àfòróró àfipá lórí àwa rọ sínú àpò ti Italy àbí àpò ti Taiwan àpò ti Thailand àpò China àpò Sri Lanka àpò India Pakistan àwa pé bẹ́ẹ̀ ló ti wá àti ṣàbòsí fọmọ aráyé àti ṣàbòsí sọmọ aráyé ká máa rántí tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmù ẹjọ́ ń retí wa níjọ́ kò sówó ẹjọ́ wa ń bẹ. akramakumullah nínú àbòsí eléyìí táwọn ẹni tí ń tajà eléyìí tí wọ́n máa ń ṣe òun náà ni kọjá pé ẹnìkan wọjà wọ́n ní baba Lukman ni mò ń béèrè baba Lukman wọ́n wá ní báwo ni baba Lukman rí wọ́n ní wọ́n ga díẹ̀ wọ́n sì dúdú bó wàá lè mí rí ó sì mọ̀ pé kò sí Lukman nínú ọmọ tí oníbò lè mí lónìí ẹ̀yin náà dúdú ẹ sì ga èmi náà baba Lukman kí lẹ fẹ́ rà gan-an ìwọ ọjà yìí náà alẹ́ mi ní subhanallah ó ti wá rajà tán wọ́n ti wá bá a kọjá wọ́n kó lọ sẹ́nu títì wọ́n ń pe mọ́tò ní baba Lukman bá yọ wọ́n lè ń béèrè mi èmi baba Lukman gbà la ilaha illallah wọ́n jà ń bá mi nù ẹ béèrè dáadáa ni baba Lukman yìí tẹ lọ bá o baba Lukman eléyìí òun kọ́ lè mí ẹwà bòsí ó sì gbọ́dọ̀ ọlọ́jà ọ̀tá máa lọ́wọ́ oníwà baba Lukman bọ́ bàbá Lukman lọ́la ló kù ó tí ì bí kan. àwọn àbòsí tí wọ́n máa ń ṣe síra wọn lọ́jà pọ̀ àwọn kan wọ́n pa àwọn ní baba àṣàlẹ̀ lọ́jà àwọn labẹnugan lọ́jà wọ́n á ní kó pín àwọn ṣọ́ọ̀pù tuntun eléyìí tí wọ́n sì ṣẹ̀kọ́ nínú ọjà wọ́n sì máa pa àwọn kan bẹ tó ṣe pé káńtà ní ṣọ́ọ̀pù tiwọn èjìká ní ṣọ́ọ̀pù ní tiwọn gbogbo àwọn eléyìí náà ń bùkátà káwọn náà bẹ lábẹ́ òrùlé kan eléyìí tó ṣe pé tójò bá rọ̀ yóò máa dáàbò bò wọn níbi kójú ọmọ pa wọn tóòrùn bá mú kíkankíkan yóò dáàbò bò wọn níbi kóòrùn ọmọ pa wọn wọ́n sì ní kẹ́ ẹ bá fáwọn ní ṣọ́ọ̀pù àwọn ò ní já yín tà má àwọn máa sanwó ṣọ́ọ̀pù bó ti ṣe tó àti bó ti ṣe yẹ
ẹ wá ní rárá ń lè fún ọ torí ìsọmọ àdúgbò wa àbẹ́ rí nǹkan mẹ́ wọ́n sì fi ń jẹ olórí ọjà ọmọ àdúgbò yìí nìkan wọn ni kẹ́ kó sọ́jà ni. ó ní ṣe bá ń bọ́ sọ̀rọ̀ ń jó ní olójú àárí ọyàn lálẹ́ lórí ẹ lọ bá wọn tí yàn lálẹ́ ẹ gbọ́rọ̀ àbòsí nìyẹn olú ẹlẹ́dàá kọ̀ fábòsí torí délé ẹ ṣe dọ́gba ẹ ń gbowó káwọn kan máa já tíkẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn kan ẹ sì gbà lọ́wọ́ àwọn kan àbòsí nìyẹn ẹni gbogbo nǹkan gùn tí ọba tí wọn náà jà ń bí wàá já tíkẹ́ẹ̀tì àwọn bàbá kan sí wà táwọn bá túbọ̀ bàbá mi o mo júbà o ṣé o ti gbowó nìyẹn oní bàbá rẹ ojúbà ó gbowó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tí wọn àwọn bàbá kọjá tíkẹ́ẹ̀tì ókè àwọn kọjá tíkẹ́ẹ̀tì àbòsí nìyẹn olú ẹlẹ́dàá kọ̀ fábòsí torí di eléyìí gbogbo tó bá ti sọyàn dá lábòsí agbọ́dọ̀ ṣọ́ra fún torí di eléyìí a rí i pé àwọn àbòsí táwọn èèyàn ń ṣe síra wọn nígbèsí ayé ọ̀pọ̀ àwọn adájọ́ alábòsí pọ̀ burúkú láàrin wa ẹni tó ṣe pé èèyàn méjì ń jà ó sì ti gbẹ́jọ́ lẹ́nu ẹnìkíní àti ẹnu ẹnìkejì èyí tó bùkátà kíkálukọ mẹ́rin wa ó ti béèrè ẹlẹ́rìí lórí ẹ̀ ó ti hàn sí ta ló lódodo ta ló purọ́ nínú àwọn méjèèjì ta ló fẹ́ ṣe jàmbá nínú àwọn méjèèjì ó ti hàn sí kọ́ akókó adájọ́ àwọn òṣìṣẹ́ adájọ́ wọn ń tayín lólobó pé ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe fókè lẹ́yìn ẹjọ́ tá a ti rò kí lẹ́yìn tó fẹ́ ká ṣe ká ẹ lọ rí bàbá adájọ́ ni ẹ lọ rí wọn mo rò pé gbédè ni alọ́wọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe ẹ má dákẹ́ ìtara yín ọmọ bá yín dákẹ́ lọ́ba lọ rí òun náà wọ́n bá ní ẹ̀sà wọ́n ti gbé àwọn àpò àgbàdo wọ́n ti gbé wọn síta àtàwọn àpò oṣù oní ọ̀dà fún ọ ṣé wọ́n ní kọ́ńplénà ó ní bẹ́ẹ̀ ni èmi náà ní ọgbẹ́ ọ̀dà fún ọ òbúrò àdájọ́ láìpẹ́ ibi tí wọ́n ti ń ṣe báwọn ẹni tí ìwọ kọ̀ kẹsùn sí lọ́rùn òun gbé times 10 tó gbé wá bàbá adájọ́ ọmọ tí ó ṣe má ó ní tá a bá wo òdodo tiẹ̀ ìwọ ló yẹ kó jàre àmọ́ tá a bá wo ẹ̀bùn tẹ́lẹ̀ ìgbé wá ó ló yẹ kó jàre àbòsí nìyàwó tẹ́ ẹ bá ṣe alábòsí ẹ̀yin abániparí ìjà abánidásáwọ̀ ní ládùúgbò téèyàn méjì bá wá ń jà ẹni tó bá kọjọ́ wá náà ní ọjà rè ẹ̀rí bàbá alábòsí mẹ́ wọ́n gbé ńgbà tí wọ́n fẹ́ jà rí òsì jẹ́ pé wọ́n lọ kọ́kọ́ kẹjọ́ wá gbogbo èèyàn ti dá a mà pé ẹni tó bá kọ́kọ́ kẹjọ́ lọ sọ́dọ̀ rẹ̀ náà ní ọjà rè sẹ́rẹ̀ eléyìí yẹ káyàn ló lórí àwùjọ yóò bá àwùjọ ń jẹ́ burúkú ẹlòmíì ẹni tí ó jàre lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tó bá ti mẹ́bùn wá kódà tẹ́ ẹ̀ bá rẹ́bùn mú wa ẹ mẹ́yìn wá kẹ́ wá sọ pé ẹ̀yin yìí o ìyàwó yín ló bùkátà rẹ̀ torí ẹ̀jẹ̀ rẹ̀ ń dínkù òun yóò jẹ ẹ̀yin yìí yóò ní tó ń bá ní jẹ máa pọn alá ọjàre tẹ́ bá sá ti fẹ́ jàre ẹ wá nǹkan kan fífún kò sí tó kéré lọ́dọ̀ rẹ̀ kódà kó ṣe wàzó àbòsí nu jàmá olúwa ò fábòsí olúwa kò fábòsí àwọn èèyàn ń jà nù jàmá mọ́sálásí wọn á kẹjọ lọ wọn lọ kó fún baba lè máa mú bẹ́ẹ̀ sì wá rojọ́ tó ẹni tó yẹ kó jàre baba lè máa mú sálò lọ́jẹ̀ kí ló dé àgbà tẹ̀yìn ọmọ tó fà tóró ti challenge baba lè máa mú rí pé kò mọ fati àké baba àti wa rí pé yes àsìkò tá a yọ òróró lára rẹ̀ tó báyìí èmi ọmọ fati àké àbí gbogbo ẹjọ́ tó rò wọn ọ̀járí wọn náà lọ jẹ̀bi tọ́ subhanallah àbòsí ni wọ́n ń pè lẹ́yìn ṣíṣe léèwọ̀ àbòsí oríṣi kẹta wọn náà làbòsí táwọn èèyàn máa ń ṣe síra wọn wọn náà burú jáì ìwọ lọ́ọ́ máa bora rẹ sí. anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma nígbàtí anabi ni mo gbọ́ pé wọ́n lọ sọ pé ọlágbára láti máa ṣe siyam ó ní bẹ́ẹ̀ ni anabi kí ló dé tó ní máa ṣe siyam ọjọ́ alhamis àbí kó máa ṣe siyam ọjọ́ mẹ́ta láàrin oṣù kọ̀ọ̀kan ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ ọ̀dà máa ṣe sùyàmù gbogbo alhamis àti àtìní sàmà pé ń pọ̀ ju mẹ́ta láàrin oṣù lọ ó ní wọn lágbára jù bẹ́ẹ̀ lọ ọ̀dà gbogbo bó tilẹ̀ wù kó rí kò sí sùyàmù tó dáa bí sùyàmù ọmọ ìyá mi Dawud alayhi salam nàbì Dawud yóò ṣe sùyàmù lónìí kò ní ṣe lọ́la
Abdullahi ibn Amr ibn al-As ó lágbára mi tutù bẹ́ẹ̀ lọ ń fẹ́ kó sọ fún ojoojúmọ́ kò sọ ẹ̀ ọ̀rọ̀ ni kí n ti gbọ́rọ̀ torí ó ṣe kó tó kú ni wọ́n sọ pé kí n ti gbọ́rọ̀ mo ti bá débi pé wọ́n mọ̀ lára báyìí. nafsika alayka haqqa dájúdájú ẹ̀mí rẹ ó ní ẹ̀tọ́ lórí rẹ tí ẹ bá ti pé ẹ̀tọ́ ẹ̀mí yín fẹ́mi yín ẹ ti ṣàbòsí sórí ara yín bí kò sọ pé agbára mi ká kò sọ pé mo lè ṣe kò sọ pé ojoojúmọ́ ìmọ̀ ṣe náfìlà 1000 rákà ó rí i pé kò ní pẹ́ kò ní jìnnà o ní fẹ́ gbọ́ kí wọ́n sọ fún ọ pé náfìlà lóru láyé rẹ̀ ma níjọ́ mélòó ló ṣe dà tó bá rí tòní ṣe tó bá tiraka ṣe tọ́lá mo pè ọ́ níjà kó o ní lè ṣe tọ̀túnla wọ́n mọ̀ pé sógun àlàyé 1000 rákà ó ti pọ̀ jù náà ó ronú tẹ́lẹ̀ ṣebí gàràngàrà warawara ni irú ètí máa ń sọ̀dọ̀ tọ́dọ̀ ó fi padà pẹ̀sìn tí pátápátá ń gbọ̀ báyà torí pé ńgbà tọ́dọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń dìde o tó lóun fẹ́ràn ẹ̀sìn kódà ó lè sọ pé tó bá ní kó òun ru àpáta òun ó rù lórúkọ ẹ̀sìn àsìkò kan ń bọ̀ tó ní kókó bá tàbí àti òní lè kó yọ padà sáfẹ́sìn rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń pàkíyèsí pé inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ntọ́ rọrùn lẹ́sìn ẹnì kò ní fọwọ́ èlé mẹ́sìn àfikẹ́sìn ògbórí ẹ̀ ẹ̀sìn ọ̀sẹ̀kù ìwọ ló fi ilẹ̀. torí ẹ̀ ẹ̀rọ àwọn míì nísìn líle koko yóò ti pọ̀ jù lórí odó tí ọba adé odó ìwọ lè mẹ̀sìn ju Ànábì lọ ni lẹ́yìn Ànábì só lè mẹ̀sìn ju àwọn sàábé lọ ni wọ́n ní kó gbé ṣòkòtò kó gbé sí dédé ojúgun òbúrúkọ sọ́ọ̀lẹ̀ kọ́mọ́tà ayọ̀ kókósẹ̀ wọ́n á gbé ṣòkòtò rẹ̀ sókún kí ni wọ́n ń pè lẹ́yìn àṣejù ilé kókó burúkú wọ́n padà rẹ̀ sìn wọ́n á sá fún jọ́ kan wàláhì ọ̀dà ṣòkòtò tó wá ní kó wọ́n mọ lójúgun tó wá ní kó wọ́n rán kó tínrín wọ́n yí pé jàkadì ni ó fi wọlé ìjàkadì ni ó fi jáde àṣejù náà tún nù náà táwọn ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀ ẹlẹ́nu rùn táwọn fi máa sọ pé wọ́n wọ ṣòkòtò àbúrò wọn torí pé tábà wo ibi tó ma ṣòkòtò àbúrò rẹ̀ bá wò ọmọ bó ṣe tínrín náà ṣé ọ̀rọ̀ tiwọn náà fẹ́ já náà pé ṣòkòtò àbúrò rẹ̀ ló mú ọbọ̀ sọ́wọ́ kanjú torí ẹ̀ àṣejù bá ti pọ̀ sàhábẹ́ yẹn sọ pé kí n ti mà kí n ti gbọ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ká ṣeun náà ebi ládàá lọ wá irú ládàá náà lórí tó máa ṣe sùyàmù ọjọ́ 3 láàrin oṣù òun ní ìdájọ́ pé gbogbo oṣù ló fi ṣe sùyàmù ẹ dákun ìwọ ṣe lè mẹ̀sìn ju Ànábì lọ torí àwọn ṣàlàyé ẹ̀sìn fún ọ wọn á sọ pé àwọn bàbá àwọn ti slack okùn ṣòkòtò làwọn ni nítorí pé ìwọ ọ̀fẹ́ ṣẹ̀sìn òdodo torí pé tí máa ń ṣe ọ̀dọ́ ni pé tí nǹkan ọba ti lè lálejò kò tí ì bá tolú ẹlẹ́dàá wa mu ètò tó ṣe bẹ́ẹ̀ tó sọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ di ẹni tí ń kàfàrà àwọn mùsùlùmí ló fi di tẹ̀kfírí nítorí pé elé ọ̀padà yọ bàbá rẹ kúrò lálùjánnà lọ́nà ọ̀padà kó àwọn ìyá rẹ ó kó wọn sínú ná torí ẹ̀ nígbà táwọn ọ̀dọ́ kan àwọn 3 wọ́n wá sílé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n láwọn fẹ́ wádìí àwọn ẹ̀sìn tánàbí máa ń ṣe tí ó hàn sáwọn àwọn ìyàwó wa ṣàlàyé fún wọn ìgbà táwọn ọkùnrin yìí wá pẹ̀yìn dà àwọn á wò pé kò lọ títí kò tó báwọn ṣe pé ó dàbí ìwọ náà ni wọ́n lọ ń kọ́ àwọn máa ń kíó ọmọ kan wá lóun tiẹ̀ fẹ́ wo bó ni bàbá yìí máa ṣe ń lè rẹ̀ wọ́n rí i pé sẹ̀mí tó rọrùn náà ní sẹ̀mí rẹ̀ tó báyìí láwọn sọ láti ọ̀ràn yẹn àwọn náfìlà tí ń síwájú ọ̀ràn yẹn kọ̀ọ̀kan wọ́n máa ń ṣe tó bá sì jí lóru ìwọ̀n bá tó lu wá bá ní kó lè ṣe nu náfìlà ń ṣe
lọ́mọ bá ní ẹ̀ àṣé bàbá fúyẹ́ wọ́n rò pé wọ́n wúwo jù bẹ́ẹ̀ lọ ni ẹ gbé wọn lórí èyí. pé bàbá òun gbogbo ọjọ́ ayé kò ní sinmi tí ó para rẹ̀ ni torí ẹni tẹ́mi rẹ̀ bá gùn náà ni ó ṣẹ̀sìn jìnnà tọ́ ni wọ́n bá sọ pé no àìsẹ́gbẹ́ bàbá àti stọ́dì ìgbésí ayé bàbá tí wọ́n kéré sí tiwa ni wọ́n bá bẹ̀rẹ̀ sí fojú di àfa rẹ̀ àwọn sàhábà yìí wọ́n fojú kéré rẹ̀ wọ́n ní kò lè má jẹ́ bẹ́ẹ̀ ṣebólu àti foríjì ànábì nítorí síwájú àti ìtọ́gbẹ́ inú ẹsẹ̀ rẹ̀ náà ló fa ní ìjọsìn rẹ̀ fi kéré bẹ́ẹ̀ àwa tá ní garanti èmi o tí wọ́n bá ti jí lóru nítorí sùnmà kìyàmù lẹ́yìn ọ̀kan ní ìmáàmù kẹnu rọ́ṣọ siyam ìsìn ní sínú títí jọ́wọ́ tó o bá jẹun all round ọ̀ jẹun all round tó lè ṣe bẹ́ẹ̀ fọ́sẹ̀ méjì ẹni tí ọba mọ̀ ẹni tó mọ̀ tó bá pàdé rẹ̀ kò ní dọ̀ ọ̀mà torí pé èyí ò ti hàn ara rẹ̀ lé mà ọ̀kan ní èmi ò tí ẹ̀ ní fẹ́yàwó ọ̀rọ̀ yìí wá ta sànàbí sallallahu alaihi wasallam létí lẹ́yìn lẹ sọ báyìí ama inni la akhshakum lillah wa atqakum lah ẹtẹ́tí ẹ gbọ́ dájúdájú èmi ni mò ń páyà Allahu jù èmi mò ń sì bẹ̀rù rẹ̀ jù láàrin yín síbẹ̀síbẹ̀ màá máa jí lóru máa ṣe qiyamul layl máa padà lọ sùn mo máa ń ṣe siyam máa sínú mo sì máa ń fẹ́yàwó faman raghiba an sunnati falaysa minni ẹni tó bá tàkìtì pàkọ́ sí súnà mi tó ní tèmi owó ọjọ́ kan náà ọmọlẹ́yìn mi ara yín ó lẹ́tọ̀ọ́ lórí yín lábẹ́ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ fẹ̀sìn ṣeré torí pé ara rẹ̀ yìí tó o bá ṣe ẹ̀sìn tó fi kó láyé yìí náà ni ọ̀wọ́ náà wọ́n ṣàbòsí sí ara rẹ̀ wọ́n ń pè ọ́ sẹ́sìn Islam ọ̀ ń ṣagídí ọ̀ ń ṣàbòsí sórí ara rẹ̀ ó ti jẹ́ mùsùlùmí ó wá jẹ́ mùsùlùmí oníbídà ọ̀ ń ṣàbòsí sórí ara rẹ̀ ni wọ́n máa jánu wọ́n máa pẹ́ tí wọ́n ló fi mi sálì Jánnà ṣé ìwọ náà ni wọ́n fèmí síná àbí wò lágídí òfò àtàgídí òfò tó fi padà kábàámà ẹlòmíràn rò pé ń gbọ́ ni kò ní mọ̀ pé ń gbọ́ bàjẹ́ ọ̀rẹ́ ni tọ́ lólobó ọ̀rẹ́ ni pàkíyèsí rẹ̀ agídí ló tún fi ń pàdé ẹ̀ nígbà tó lu aṣáánú rẹ̀ ọfà ìmọ̀ọ́rẹ́ ó fi pàdé orí oníṣòwò ti lọ kábọ̀ ní mí lọ kábọ̀ ṣùgbọ́n Allah ń bá mi sọ̀rọ̀ ní ìgbàgbọ́ àwọn ẹlẹ́nu rúrùn gbogbo ń bá mi sọ̀rọ̀ nínú àwọn èèyàn wọ́n ń gbà wọ́n gbọ́ sí ọ̀rọ̀ Allah wà ní nígbàgbọ́ ní ìsìn gbogbo yín sáadé Cambodia rí ta ló dé Cambodia rí nu wa tó ráwọn èèyàn ń jáde Cambodia tọ́ ẹnì kò débẹ̀ rí ṣé ẹ̀ ń ṣe iyèméjì pé Cambodia wà náà máa ṣe iyèméjì rẹ̀ because ẹni tó bá ń sọ pé kò sí Cambodia wọ́n sọ pé ṣé wọ́n gan bẹ àdébẹ̀ rí o ṣùgbọ́n gbogbo wa gbà bẹ̀ kí ló dé eléyìí pé kinní kan jẹ́ Cambodia eléyìí sọ pé kinní kan Cambodia ìtàn wípé Cambodia ok a lè já wọn rọ torí di eléyìí Cambodia wà Cambodia ọwà ní Nàìjíríà wà níbí Amàjẹ̀bú Òde Amàjẹ̀bú Ugbó Amàjẹ̀bú Rẹ́mà wọn á ní Ìjẹ̀bú Sàrà onígbà tí ǹdẹ́bẹ̀ rí kò sí wọ́n lọ gbádùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé ǹdẹ́bẹ̀ rí kò túmọ̀ sí pé lu yẹn kò sí ẹlòmínú òde Ìbàdàn rí láwọn sọ pé kò sí Ìbàdàn àní sọ pé sọ́ọ̀sì gbádùn kò gbádùn nìyẹn náà so eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ fún wa nípa ibi tá a dé rí nípa tá a rí rí àjà wọn rán ẹlẹ́dàá wa wá bá wa sọ̀rọ̀ òpònú kan wá pé ńgbà tí wò ó tí ì lọ kábọ̀ à lè gba tó ń sọgbọ́ ó túmọ̀ sí pé kò gbádùn rárá eléyìí túmọ̀ sí wípé ó yẹ ká gbàgbọ́ ká sì rí wípé ìsìláàmù tó ń pè wá sí òun Allahu fẹ́ràn wa ni o Allahu fẹ́ràn wa tó bá wù Allah kò bá jẹ́ pọ́ ma lórí ìtànàbì ti sọ kò ní sí àwọn olùmọ̀ tí wọ́n máa ṣàlàyé ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá wa kò ní fa àwọn èèyàn lẹ̀ títí tí ó fi dijọ́ gbẹ̀ndàlù kìyàmà wọ́n máa rá àwọn èèyàn tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún wa náà tó ara wa ká má ṣàbòsí sí torí pé tó bá kan wọn ná àtàrà àtẹ̀mí wa náà ni ọ̀wọ́ ná Olúwa kó má ṣe wa lọ́ọ́ máa ná má ṣàbòsí sórí ara ẹ bọ́ bá ń tọ́ ọmọ tara rẹ olórí ibú kan wà tí ń bọ́ ọrìn
ó ní ọ̀fẹ́ kọ́ dáa fún ọ tí wọ́n bá ti bá ń sọ̀rọ̀ dáadáa yóò rọ̀gbó sí ọ lórí pé àmọ́ dáa ló ń darí má tẹ́tí gbọ́ ọmọ o yóò bá tiẹ̀ jẹ́ ni o eléyìí pàtàkì má ṣàbòsí sórí ara rẹ̀ ẹ̀sìn rẹ̀ má fi ṣàwàdà ojoojúmọ́ ni kó o máa dá nídìí ẹ̀sìn rẹ̀ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa ń ṣe tuntun tó fi kún ètò tìmọ̀ lánàá má fi ṣe wà kó sì má ṣe gbogbo ẹ̀ nítorí ti Allah eléyìí pàtàkì ẹlẹ́kejì ká tó di pa kú táwa lọ wàlìjánà tóró ní wàlìjánà kó tó kú kó tó di pa kú táwa wàlìjánà ṣàánú ara rẹ̀ o ṣàánú ara rẹ̀ fẹ́yàwó ẹ̀rí tá nàbí sallallahu alaihi wasallam tí ń sọ fáwọn ọkùnrin yẹn èmi ń kọ́ mọ̀ ń fẹ́yàwó wọ́n sọ pé mo sí ẹ̀sìn débẹ̀ ni ẹ̀sìn rọ́wọ́ dérò sí débi kò ní fẹ́yàwó tó bá rẹ̀ ẹ̀sìn wa náà ní ká fẹ́yàwó tọ́ba sì fẹ́yàwó mọ́ pàyàwó tí o kó a sọ pé mọ̀ ń yẹ tíra rọ́wọ́ dérò ń yẹ̀wò gbogbo nǹkan lọ́lá kòkó tiẹ̀ mọ́ pàyàwó rẹ̀ tì nínú pé wọn náà ń ṣàánú orí ara rẹ̀ ọ̀ ṣàbòsí sórí ara rẹ̀ bákan náà kó jẹun ọ máa fòru ó fi máa kẹnuró òru ní wọn bá fẹ́ sọ sùyàm ìgbà wọn lọ bẹ̀rẹ̀ tẹlifájàrí òdodo bá ti yọ títí tí òrùn ó fi wọ̀ wọ́n á jẹ́ pé òru láago kan òní ọ̀làníyàn àníyàn rú èwo ọ máa jẹun tó dáa sínú bí kò máa da èrí sínú omi kọ́ máa fi ṣúgà sí pọ̀ ń wa gàrí mu èrí kìí ṣe gàrí ọjọ́ oúnjẹ tó dáa ọwọ́sọ tó dáa ọwọ́ bàtà tó dáa ọmọ agbébi tó dáa ìsẹ̀mí ìròjọ́ dáa nítorí pé olúwa ń fẹ́ tó bá ṣèdẹ̀ra fẹ́ rú kọ́ra pẹ̀rẹ̀ rẹ̀ lára rẹ̀ nínú pọ́ ṣàbòsí sórí ara rẹ̀ nù mọ́kọ́ ajẹ́pọ̀ ní ọmọ ṣẹṣẹ pọ̀ ní orí jájẹ ọmọ ṣẹṣẹ ẹni tí ń ṣe bára ó dé fìlà tí gbogbo ẹ ti já létí etí fìlà ẹni tí ń fi fìlà tọrọ fìlà lọ́wọ́ bàtà burúkú bàtà tán fi ń tọrọ bàtà gbogbo ẹ̀wù rẹ̀ kò sí ètí ọ̀já lẹ́yìn ọrùn ó sì láwọn ẹ̀wù ńlẹ̀ lọ́tọ̀ bá kú sí kákó sínú sàárì rẹ̀ ni ẹlòmíì lówó burúkú báńkì ọ̀ràn báńkì lọ́wọ́ òǹgan òǹbẹ́nu àwọn tí wọ́n rọ́ọ̀nù báńkì rìbá àbí kò jẹ́ bẹ́ẹ̀ ńgbà tó kú àbá 5 billion nínú àkáǹtì rẹ̀ 5 billion kí ló jẹ́ ẹ̀yin masha Allah kò sẹ́ni tí wọ́n mọ̀ sí rò lọ́jà ọjà aláwọ̀ àbáyé 5 billion kí ló jẹ́ ẹ bá mi gbé jáde 5,000 million 5,000 million ó ní 5 billion ni wọ́n bá nú àkáǹtì rẹ̀ ńgbà tó kú aláìlérò kò sì lè rásọ aṣọ 5,000 tí ó wọ̀ rí 5 billion yún ṣé tiẹ̀ ní má ṣé tiẹ̀ ní má ẹ dákun ẹlòmíì mẹgáàdì lọ́wọ́ á ṣe láyé o wàláì tàláì mẹgáàdì bá bọ́ dẹ́ ọkàn wa bá àwọn ọmọ sọ́wọ́ ni ẹ dákun 5 billion tálá ní kọ́ lọ kọ́ ilé kan gigantic house kó dìjà ń bẹ lọ́pẹ́tọ̀ máa ti ń bọ̀ pé ìyàwó àwò sí fìlà àwọn awitán agbélé mélòó lànàbì kọ́ sànàbì sì fi 5 billion lẹ̀ láyé torí akramakumullah tálá ní kọ́ máa gún mọ́tò tó gbádùn wọ́n á jẹ́ pé sọ̀kín sọ̀ wọ́n bá tì báyìí àfà kó tó di padì secretariat mẹ́rin fi kọ́ mọ́. A'udhu billahi minash shaitani rajim kí láǹfààní owó tó lù wá fún ọ owó níná ìwọ ò lè ná ẹrù owó tí o bá máa pẹ́ ẹrù owó inú owó ná òun ò lè náwó ṣàánú ara ẹ̀ bí kò nánàkúnà kọ́ ọ kọ́ máa nánà bùtùlù kọ́ ọ nínú owó yàtọ̀ sípò ńná lórí ara ẹ̀ ọ̀n ṣàánú ara ẹ̀ ọ̀n gbégbèsè ayé tó dáa lẹ́yàwó rẹ̀ kọ́ hàn wípé alhamdulillah olúwa bùkún àwọn ọmọ rẹ̀ yẹ kó ọmọ olúwa bùkún àwọn bàbá ẹ̀ àwọn màmá ẹ̀ yẹ káwọn náà mọ̀ olúwa bùkún ọmọ wọn àwọn ọmọ ìyá rẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ Islam jẹ́ kó náà dáàmà wípé nínú àwọn ẹni tí ń ṣe olúwa bùkún lágbájá wọn bá bọ mọ́sálásí tá à ń kọ́ tọmọ ayé àpò wò wọn yí àpò wò títí tọwọ́ rẹ̀ ó fi tẹ wàzó ọ̀nà sì ní 5 billion 5 billion dáàbò tọ́ba ti kú máa kówó fò lọ kò wúlò
torí kò wúlò fún ọ náà torí ẹ ṣàánú ara rẹ má ṣàbòsí sórí ara rẹ. Ẹ dákun kí ni ó lè jẹ́ pé bóyá torí pé àwùjọ wa bàjẹ́ kò sí security ńbẹ kò sí security ńbẹ nítorí pé nídàmí téèyàn bá lówó tí ń ṣe hàn lára rẹ̀ pé lówó tí ń ṣègbésí ayé olówó àwọn kó wá afẹ́ gbà lọ́wọ́ rẹ̀ pọ̀ àwọn ọlọ́kólóhùn kígbe wọ́n lè fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ but bí kó wọ́n á máa ṣe ìṣẹ̀mí burúkú tó ń ṣe nǹkan ìṣẹ̀mí burúkú ló ń ṣe náà olówó ó sì wá ń fi àjẹrà rẹ̀ bíi táyà mọ́tò lórí kíni àbí ọ̀wọ̀ ma bó o bá lè náwó rẹ̀ ń bí báyìí lákòókò lọ lúbomi járe kọ́ lọ gbádùn owó rẹ̀ torí pé tó bá kú owó ti di tẹlómìn téèyàn bá kú nísìn ó kú láago 10 àárọ̀ báyìí ìgbà tó fi di ní aago 10 ọ̀túnla àárọ̀ ọ̀túnla àwọn ọmọ ní ẹ bá ṣe pápákọ̀ ẹ bá pín ogún ẹ bá sì pín ogún àwọn ọmọkùnrin oníkálukú wọn gba ìdajì bílíọ̀n 500 million. àwọn ti pín pápákọ̀ kálukú ti lọ wọn á ní òkú rẹ̀ níbi tí wọ́n gbé sí tọba tají òkú má ní bàbá dà tọba sì rìn wálé gbàtọ̀ wá rìn délé lọ á sọ pé ẹ dákun àkọ́kọ́ kó tiẹ̀ tó di pa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ níbo gbogbo owó wà wọ́n ní wọ́n ti pín kálukú sì ti gba tiẹ̀ kọ́dà alhamdulillah Ibrahim òun ti ra ilé kan ní ìsinyìí báyìí mashallah la quwwata illa billah ọ̀rà ní 35 million eléyìí òun ra ilé kan bẹ́ẹ̀ bàbá bá ní ẹ sọ fún kó tètè bá ń kówó mi òun òkú mọ́ ok bàbá ẹ bẹ̀rẹ̀ sẹ́tò. eléyìí àgbàgbé ni àti mọ̀ pé tó bá kú ètò padà wá mọ́ àsẹ́yìn òkú sẹ́wọ̀n pé wọ́n dẹ̀bẹ̀ ọjọ́ tètè sàǹfààní nínú owó ẹ̀. anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith kan ó ní ta ni nínú yín ńlọ jẹ́ pé owó tiẹ̀ lọ fẹ́ràn ju owó àwọn tí ó jogun rẹ̀ lọ. àwọn sàhábà ní kò sẹ́nìkan nínú wa àfi kó jẹ́ pé owó tiwa la fẹ́ràn ju owó ẹni tí ó jogun wa lọ. anabi ní kò rí bẹ́ẹ̀ kò sẹ́nìkan nínú yín àfi kó jẹ́ pé owó ẹni tí ó jogun rẹ̀ lọ fẹ́ràn ju owó tiẹ̀ lọ. owó ẹni tí ó jogun rẹ̀ lọ fẹ́ràn ju tiẹ̀ lọ torí pé owó tiẹ̀ lè tọ́ bá jẹ àbò fi ṣèyàn láǹfààní ó sì tẹ̀ lọ́wọ́ ọ̀dà ṣé ìta jẹ táǹsì fi ṣèyàn láǹfààní lọ́pọ̀ jù yókù lọ ni àbí yókù lọ́pọ̀ jù lọ ìyókù lọ́pọ̀ jù lọ. àní ìsìtọ́ bá ní 5 million èló lọ fẹ́ jẹ́ ń bẹ̀ ajẹ́pọ̀wọ́ olówó lọ fẹ́ràn ju jẹ lọ. àṣàánú ara wa bí ibà ń ṣe ń ṣàánú ẹni tí ó jogún owó wa la fi sọ pé ìgbésí ayé mẹgáàdì ọdẹ lásán ló ń ṣe láyé torí pé wọn ò jẹ́wọ́ rẹ̀ ẹlòmíì lọ ń bá a tọ́jú rẹ̀ kó lè bá ara jẹ́ lóòótọ́ kò dáa kó fa àwọn tí ó jogún rẹ̀ lé àwọn ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ lólóṣì tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sọ wá dáa kápẹ́ wọ́n lọ́ọ́ máa tẹ́wọ́ sáwọn èèyàn ẹbí wọ́n ló ṣiṣẹ́ rẹ̀ ẹbí wọ́n ló ṣe wàhálà rẹ̀ torí ẹ̀ ká ṣàánú ara wa o olówó ni ọ́ ṣàánú ara rẹ̀ onílàkàì ni ọ́ mójútó ìsìláàmù rẹ̀ gbogbo eléyìí tó bá ti ṣe ọ̀bọ̀ lọ́wọ́ pọ́n ṣàbòsí sórí ara rẹ̀. àbòsí tẹ̀rí yẹn òfin ẹ̀sìn Islam ó fi hàn pé Olúwa Ẹlẹ́dàá wa ó ṣe léèwọ̀ ọ̀ranyàn ló sì jẹ́ lórí wa pípé ká jìnnà sí i ọ̀ranyàn ló jẹ́ lórí wa pípé ká jìnnà sí i. nínú al-hadith al-qudsi Allahu azza wa jal ó ní ya ibadi inni harramtu adh-dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu. ẹ̀yin ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe ká ṣàbòsí léèwọ̀ lórí yín nítorí náà ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín. wọ́n ní Olúwa Ẹlẹ́dàá wa
kò sẹ́ni tó lè ṣe nǹkan kan lọ́ranyàn lórí ẹ̀, kò sì sẹ́ni kankan tó lè ṣe nǹkan kan léèwọ̀ lórí ẹ̀. Ntọ́ bá wù ló máa ń ṣe lọ́ranyàn lórí ara rẹ̀, ntọ́ bá sì wù ló máa ń ṣe léèwọ̀ lórí ara rẹ̀. Ó wù ó ṣe lọ́ranyàn lórí ara rẹ̀, ipò ń fún wa ní ẹ̀tọ́ kan lórí ara òun. Ẹ̀tọ́ náà ni pé òun ní fìyà jẹ gbogbo ẹni tí ó bá ti ṣẹbọ sóun tó kú lórí pé kò ṣẹbọ sóun. Ó sì tún wù ó ṣe nǹkan kan léèwọ̀ lórí ara rẹ̀, ọ̀nà làbòsí. Olúwa Ẹlẹ́dàá wa kì í ṣalábòsí. Ó lẹ́yìn ẹrú mi, dájúdájú èmi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi, mo wá ṣe léèwọ̀ láàrin yín, ẹ gbọ́dọ̀ máa bora yín sí. Sẹ́mi pé nítorí pé Olúwa ó ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara rẹ̀, eléyìí mú kọ́kàn wọ́ balẹ̀ gan, ó sì jẹ́ kí ìdùnnú wa kó kún kẹ́kẹ́. Wàláhì tí Allah bá lọ jẹ́ alábòsí ni tí wàá gbé. Nítorí bóòlù ṣe fẹ́ rí justice ọ̀nà dà tó fi jàjàbọ́ lọ́wọ́ ọ̀yà tó bá dijọ́ gbé ndàlùkìyàm. Tí Allah bá tún jẹ́ alábòsí tí wàá tún gbé, pàápàá jùlọ àwa dúdú láyé yìí, nínú ẹ̀yà tí àwọn èèyàn tó máa ń fojú kéré jù, tí wọ́n máa ń wò pé wọ́n jámọ́ kankan, kò síbi àwa dúdú. Tó bá jáde wọ́n dàmà bí ìgbà tí èsì Allah ló ṣẹ̀dá tiwa náà. Ó dò pònú mi yóò tún máa wo ara rẹ̀, yóò máa pè sí ẹ̀wù ẹ̀ lẹ́ fi rí báyìí tì yín. Àfojúdi yẹn pọ̀ débi kí wọ́n tún kéléwì. Wọ́n ní abal bariyati inna an-nasa qad za'amu ala idhan hawa'u taliqatun in sahha ma za'amu. Wọ́n ní ìwà Ádámù alayhi salam, àwọn èèyàn máa ń sọ pé àwọn dúdú náà nu ọmọ rẹ̀ wọ́n wà. Ẹ̀dá kùtà lọ́wọ́ bí àwà ajábọ̀ ni àbí ọ̀bọ ni bàbá tiwa ni. Ó ní a jẹ́ pé òun kọ Hawa ulẹ̀ tó bá pò tọ́ ni wọ́n sọ kéwìkéwì. Tani bàbá ńlá wa? Ádámù alayhi salam. Tó bá jẹ́ pé bọ́mọ èèyàn ṣe ń ronú lọ́rọ̀ bá rí lọ́dọ̀ Allah wa lọ jálábòsí, èèyàn dúdú ọba gbé. Wàláhi tàláhi wọn fẹ́ rí wa àjámọ̀ kankan lójú àwọn èèyàn. Ẹ rí ní Europe, America, níjẹ́ olèyàn dúdú náà tó wọ́n tó kà fún èèyàn. Malcolm X wọ́n sọ yún ṣebọn bẹ́ẹ̀ náà tó jájájájájá kó tó di kan láwọn fún èèyàn dúdú lẹ́tọ̀ọ́ rẹ̀. Àní tó bá lọ wòran bọ́ọ̀lù stadium wọ́n á kọ síbẹ̀ white, so wọ́n á kọ síbẹ̀ omi pé non-white. Àwọn funfun, àwọn tí èsè funfun, ó sì tẹ́rù tó lè gbalẹ̀ kún white wọlé àfi tí wọ́n bá lùyàn pa. Nílé oúnjẹ wọ́n sọ pé ilé oúnjẹ white, èèyàn dúdú ọ̀gbọ́dọ̀ lọ jẹun bẹ̀, kọ̀ọ̀rà ọ̀gbọ́dọ̀ débẹ̀, torí pé ẹni tí ìbá ti so lójú mùsù kìí ṣe white. Gbogbo àwọn tẹ́yìn ń pè white lárúbáwá kan ń jẹ́ akan black náà gbogbo wọn nínú terminology òyìnbó. Ojú rẹ̀ gbọ́dọ̀ jójú mùsù ló tó jẹ́ white. Ẹ dákun, tó bá jẹ́ pé àbòsí bá ráyè lọ́dọ̀ Allah, wàláhì tẹ̀yàn dúdú ọba gbé láyé. Lẹ́yìn náà nínú kólúwa isa alábòsí kò bímọ. Tí Allah bá lọ bímọ, ọ̀nà dàkábòsí ọmọ ṣẹlẹ̀. Àwọn ọmọ rẹ̀ ni wọ́n wà lìjẹ́nà àwa wíta ìwọ́ pọ̀ fẹ́ dọmọ olúwa báwo ọ̀ràn ti bàbá ẹ̀ ọmọ ọkọ̀ tó ń jẹ́ school. Wọ́n tan rẹ̀ dànù. Akramakumullah, wọ́n á sọ pé ayé wà tẹ́yìn náà bá fẹ́ dọmọ olúwa ẹ gbọ́rọ̀ pé ayé sílẹ̀, ayé rọ̀hún ló sílẹ̀. Rántí bàbá ẹ, má fi bàbá rẹ gbà pààrọ̀. Ọgbọ́n táwọn bàbá rẹ ń ṣe ládùá tí wọ́n náà ń ṣe ládùá, olúwa mẹ́jọ wọ́n fẹ́ lomi ìṣẹ́mí. Kọ́mọ wa lọ mẹ́lòmí kó fi rẹpírẹsẹ́ǹtì bàbá rẹ̀ wípé òun ti change bàbá báwo láì ṣe bàtà. Olúwa Ẹlẹ́dàá lam yalid wa lam yulad, kò bí mẹ́ni kò bí lọ́gbọ́n yẹn. Wọ́n á gbé Olúwa bí Jésù báwo ló bí? Wọ́n náà sì tún sọ pé Jésù ọmọ Dávidi, Olúwa náà ni Dávidi. Akramakumullah, Olúwa Ẹlẹ́dàá ló ń ṣàbòsí ṣíṣe léèwọ̀ lórí àrò. Ẹ wo ayé yìí, ẹ fi ṣàpèjúwe. Èèyàn mélòó ní ṣe ti Allah nínú ayé yìí? Wọ́n kéré àbí wọ́n kéré? Wọ́n ní tí èèyàn tó wà láyé tó bá jẹ́ 10,
èèyàn méjì péré ni mùsùlùmí, èèyàn mẹ́jọ yòókù kèfèrí ni wọ́n. mùsùlùmí tá a tún pè tó dúró déédé, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà wọn ò tún dúró déédé. ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa, eléyìí ó fi hàn wá wípé àwọn èèyàn tó ń ti pé ìtọ́pọ̀jù nínú wọn àwọn náà lọ tẹ ẹlẹ́dàá wọn. ẹ wá wò bí ṣe ń bo kálukú láṣìírí, ẹ wò bó ṣe ń lànà kan kálukú, ẹ wò bọ́rọ̀ kálukú ti ṣe ń dà. tó eléyìí túmọ̀ sí wípé Olúwa kìí ṣalábòsí, nítorí pé Ar-Rahman ọba àjọkẹ́ ayé ni ń ṣe fún mùsùlùmí nítorí ṣe fẹ́ ni tí ì ṣe mùsùlùmí, ń bo kálukú láṣìírí láyé ń bí kálukú ní rí tiẹ̀. Olúwa ò ti torí kó jẹ́ mùsùlùmí kó jẹ́ pé ẹnìkan lẹ́ẹ̀ máa rí ṣe, kò ti torí pé ẹnìkan jẹ́ káfìrì kó dínà mà báyé ti ṣe rí nu, torí pé Olúwa kìí ṣalábòsí. Olúwa sì ṣe ká ṣàbòsí léèwọ̀ lórí wa. torí ẹni tẹ́ bá wo ìtàn àwọn mùsùlùmí àkọ́kọ́ títí tó fi dórí àwọn tó dúró dọ́gba lónìí, ẹ rí i pé kò sáyè fábòsí. ọ̀kan nínú àwọn káfìrì ó pe Ali ibn Abi Talib, àbí Ali ibn Abi Talib ó rí aṣọ ogun rẹ̀ lọ́dọ̀ ọ̀kan nínú àwọn kèfèrí, ó wá jágbà lọ́wọ́ rẹ̀. kèfèrí yìí wá pe Ali yìí lẹ́jọ́, àbí Ali yìí pè lẹ́jọ́, ó fẹ́ gba aṣọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ali yìí pè lẹ́jọ́, ó fẹ́ gba aṣọ ogun rẹ̀ lọ́dọ̀ rẹ̀. ìgbà tó déwájú adájọ́ tí ó dájọ́, Ali yìí náà ló gbà síṣẹ́. adájọ́ bá dájọ́ látàrí ẹjọ́ tí wọ́n gbọ́, ó ní káfíìrì tí aṣọ ogun wà lọ́dọ̀ rẹ̀ lónìí, torí pé tádájọ́ bá gbọ́ inú ò fi dájọ́. káfíìrì sì mọ̀ pé nǹkan ló ní lóòótọ́, ó ń jí ni. ó wá yà lẹ́nu pẹ̀lú pé ńgbà táwọn jókòó wájú adájọ́ bákan náà làwọn ṣe jọ jókòó. Aliyu sì ni khalifa, ẹni tí ń ṣèjọba gbogbo ilẹ̀ Islam. lẹ́yìn wá gbà náà wọ́n tún wọ́n dòun láre lórí ẹni tó ní nǹkan látàrí ẹjọ́ táwọn rò. wọn ò dá Aliyu tó ní aṣọ ogun, wọn ò dá láre. arákùnrin yìí wá rí ìṣèdọ́gba tó wà ní Islam, ó ló ń gba Islam. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé Olúwa ṣe kásábòsí léèwọ̀, Olúwa ṣe kásábòsí léèwọ̀. ẹ gbọ́dọ̀ ṣàbòsí, ẹ ò gbọ́dọ̀ ṣàbòsí. bákan náà àbòsí ṣíṣe àtúbọ̀tán ẹni tí bá ń ṣe kò ní dáa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní az-zulmu zulumatun yawm al-qiyamah. àbòsí tẹ́rí yẹn àwọn òkùnkùn ní lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah. àbòsí àwọn òkùnkùn ní lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah. eléyìí tó túmọ̀ sí wípé gbogbo ẹni tí máa ń ṣàbòsí wọ́n máa bẹ nínú òkùnkùn lórí òkùnkùn tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyamah. àtúbọ̀tán wọn kò ní dáa. a gbọ́dọ̀ jìnnà sí àbòsí. àbòsí tẹ́rí yẹn wọn ò ní ṣiṣẹ́ nìkan kó ní tòótọ́ a máa ṣàdúrà fẹ́ni tó ṣàbòsí sí. nítorí súnmọ́ jù ní kó ṣépè fún ọ. torí ẹni Ànábì sọ fún Mu'adh ibn Jabal, al-mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab. ṣọ́ra fún ìpè ẹni tá a ṣàbòsí sí o, gàgá kan ní di lọ́nà títí tó fi dọ́dọ̀ Allah. nínú ẹgbàá wa kan wọ́n lé pé rẹ̀ yóò máa bẹ nínú ẹ̀sùn òjò. Olúwa wa máa sọ ike la ansurannaka walau ba'da hin, máa ràn ọ́ lọ́wọ́ kọ̀ bá pẹ́. torí ẹ ẹni tí wọ́n ṣàbòsí sí tó bá fi lè ṣépè fún ọ gbàgbé ẹ, ó lè pẹ́ kò ní sí ọmú, yóò mú ọ náà ni. torí ẹ kéèyàn ṣọ́ra fáti ṣàbòsí sáwọn èèyàn. torí ẹ l'Ànábì sallallahu alayhi wa sallam sọ pé unsur akhaka zaliman aw mazluma, ran ọmọ ìyá rẹ lọ́n gbogbo ìgbà, kò bá jẹ́ òun lọ ṣàbòsí, kò bá jẹ́ òun ni wọ́n ṣàbòsí sí. àwọn sàhábà ni tó má ṣàbòsí sí ó dùn gbọ́, èwo ni ká tún ran alábòsí lọ́wọ́. Ànábì ni ẹ kọ́ dínà kọ́ rábòsí sí, ẹ ti ràn án lọ́wọ́, ẹ ti mọ̀yàn lálábòsí,
ẹ wàá mú lọ́wọ́ dè ẹ ní jẹ́ kó rábò ṣiṣẹ́ ẹ ti ràn án lọ́wọ́. ọ̀nà wo la lè gbà táàfin jẹ́ pa kásí àbòsí kúrò ńlẹ̀ tí òfin ní sábòsí má láwùjọ àwọn èèyàn. àkọ́kọ́ aburú tó wà nínú àbòsí, gbogbo ẹni tí wọ́n ń sábòsí kò ní mànà, torí pé jíjí lọ́kàn wọn máa dì. kalla bal rana ala qulubihim ma kanu yaksibun. àbòsí tí ń ṣe kò ní jẹ́ malẹ̀ kọ́ra yìí wọnú ọkàn rẹ̀, yóò túbọ̀ máa mùsùlùmí nínú òkùnkùn ni, kò ní jẹ́ ẹni tó wà lórí ọ̀nà. ẹ sì rí i pé irú rẹ̀ náà máa bá ṣe, torí ẹ̀ tí èèyàn bá ti sí lórí ọ̀nà dà tí ó fi sórí rẹ̀ kò ní sórí rẹ̀, àtúbọ̀tán rẹ̀ ò ní dà. bákan náà nínú aburú eléyìí tó wà fún alábòsí òun náà ni pé yóò máa gba ìpè lóòrèkóòrè, yóò máa gba ìpè lóòrèkóòrè, nítorí pé gbogbo ẹni tó ń ṣàbòsí sí àwọn máa fún ọ lépè. èpè tó ń sin gbà ẹ mọ̀ pé yorùbá náà ni yóò ṣẹkọ̀ṣẹ àdúrà sàǹdè pè lọ, ọ máa gba ìpè lóòrèkóòrè. bákan náà àtúbọ̀tán rẹ̀ ò ní jà. nínú aburú eléyìí tó wà fún àwọn àbòsí ṣíṣe òun náà ní pé kò ní rẹ́ni ṣìpẹ̀ fún lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm. alábòsí kò ní rẹ́ni ṣìpẹ̀ fún tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm. èmi ọ̀fẹ́ ṣàbòsí má, ọ̀nà wo láwàá gbà tá a fi filẹ̀, ọ̀nà wo láwàá gbà tá a fi fi àbòsí sílẹ̀. ẹni tí ó bá fẹ́ ṣàbòsí má, ọ̀nà wo lọ́ọ́ gbà tó fi fàbòsí sílẹ̀. àkọ́kọ́ ni kó túbá. téèyàn bá ti túbá, aláforíjì ni Allah. kò sí bí òkè ẹ̀ṣẹ̀ bó ti ṣe lè ga tó, kò sí bí òkè ẹ̀ṣẹ̀ bó ti ṣe lè ga tó tí agbára àforíjì àti tútúbá tí ò ní wọ̀dà. má fojú di tútúbá àti ìtọrọ àforíjì. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá jókòó nbì kan, àwọn sàhábà láwọn máa ń kà ní ení èjì lẹ́nu ànábì ju bá 70 sọ́gọ́rùn lọ, pé máa sọ pé rabbighfirli wa tub alayya innaka anta at-tawwabur rahim. Olúwa sì ti forí gbogbo ẹ̀ṣẹ̀ jẹun. àwa ń kọ́ àní garanti, àwa gan ló yẹ ká máa tọrọ àforíjì bẹ́ẹ̀. rabbighfirli wa tub alayya innaka anta at-tawwabur rahim. torí ẹ má sọ̀rọ̀ ìtinú pé Olúwa ò lè foríjì mi mà, Olúwa ó foríjì ọ́. tó bá tọrọ àforíjì, Olúwa ó foríjì ọ́. nínú ọ̀nà tá a tún gbà òun náà ni ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ eléyìí tó wà lọ́wọ́ wa tá a ti gbà nígbà àbòsí, ẹ̀dẹ́tọ̀ padà fẹ́ lẹ́tọ̀. ẹ mẹ́ta jẹ́ òdìjọ́ gbẹ̀ndàlùkìyàmù. ilé ńlẹ̀ lọ gbà, ilé ńlẹ̀ lọ gbà, owó olówó lọ gbà, dúkìá rẹ̀ lọ gbẹ́sẹ̀ lé, dá padà. mẹ́ta jẹ́ òdìjọ́ gbẹ̀ndàlùkìyàmù. ẹ̀jẹ̀ àtàtà yẹn yanjú ẹ̀, torí pé tá a bá ní kó òdìjọ́ gbẹ̀ndàlùkìyàmù kò ní sí náírà, kò ní sí kọ́bọ̀. iṣẹ́ wa tá a gbélé ayé ṣe ni wọ́n fi ó lò ṣì tó yẹ pé yóò wá pẹ̀lú àwọn ẹsẹ̀ ńlá ṣùgbọ́n ó rí i pé ó ti bú lágbájá, ó na lágbájá, ó ṣàbòsí sí lágbájá, ó gbowó lágbájá, ọrẹ lágbájá jẹ, oníkálukú ọgbẹ̀tọ́ rẹ̀. nígbà tí wọ́n bá gbà tán, gbogbo ń tó lò ní dáadáa kò ní ká, wọ́n wá mọ àìdá tí àwọn tó kù wọ́n dà lù. lọ́wọ́ adẹni tó ṣe pọ́pá pàwọ́ ná lẹ́yìn ìgbà tó ṣe gbá mi pé wọ́n wà lìjánà la kọ́kọ́ rí. Olúwa kó má ṣe jù wá bẹ́ẹ̀. torí ẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tètè dá padà lónìí. ọmọ pé gbogbo owó tó ń fi ṣòwò owó olówó ni. ọ̀gá rẹ̀ tó ṣe pé àwọn ni wọ́n kọ́ ń sẹ́, ọ̀gá tó ṣe pé tó bá kọ́ṣẹ́ tó bá ṣe sùúrù dọ́jọ́ tó gbòmìnira ó tún fowó yọ̀ ń sẹ́. ọ̀dọ̀ ọ̀gá náà ló ti díwó, owó tí wàá kó ti bọ̀ àyà àtọ́jú owó àti èrè ta lónìí. ẹni tó lówó ni dáwó padà fọ́gá ẹ̀ láyé ń bí, kó bẹ̀rẹ̀ láti square one. nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ àbá wọn á dọ̀ sí square one jọ gbẹ̀ndàlùkìyàmà ó burú. owó yẹn ò ní kó lọ bìkan tẹ́lẹ̀ náà ló lè ní ọ dáwó padà, ó lè tí ó bá túbá dáwó padà fọlọ́wọ́ ni astaghfirullah ọ̀ràn ó múra ìgbẹ̀rún ọ̀ràn dá owó padà fọlọ́wọ́.
wọ́n ní umra kan sí umra kan ó máa ń pèsè rẹ̀ bẹ́ẹ̀ ni idajtunibatil kaba'ir tó bá dínà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó lè ní wọ́n nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni dáwó padà fólówó stroke ti mọ́gà rẹ̀ látàrí olè tọ́jà kó dá padà kò ní kí stroke ó kó ń bẹ̀ àmọ́ sádọ̀wó padà. olo smart nígbà tó ọgọ̀ ó rí kó smart torí pé kò sẹ́ńtọ́ gbọ̀jọ̀ ọ̀kan lọ ṣiṣẹ́ fún sẹ́ gbogbo sẹ́ tó ṣe yẹn ó ṣe fún sẹ́ni dáwó padà fólówó ọ̀dà ìyàwó rẹ̀ ló jí gbà ó ti ṣàbòsí ṣé ó tún dáwó ìyàwó padà wọ́n náà gbà mọ́ ń bí ní alihamudulilayi wọn ni kálukú wọn gbádùn olúwa mẹ́jọ agbágbá kúgbà tó eléyìí túmọ̀ sí pé nítorí bá ṣe dá padà wàá dá padà ọmọ àtọrọ àforíjì tẹ́lẹ̀ nítorí bá túbá wọ́n máa ń dá ju bá ṣe wà lọ́kùn tó túbá ọ̀rọ̀ onítìtọ́rọ̀ yóò tún máa sunkún torí ń ronú nípa gbogbo àìdá tó ti ṣe tẹ́lẹ̀ òun ò tún fẹ́ padà sídìí rẹ̀ mọ́ olùwàkọ́dàkùn kó fún wa ní tútúbọ̀ òdodo ṣe ká tó kú ọ̀láyé nínú nǹkan tá a tún ṣe lẹ́yìn tá a ti ṣàbòsí ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹni tẹ́ ṣàbòsí sí láìdá o tẹ́ tún máa gàn lẹ́yìn rẹ̀ o ti kọ́kọ́ sẹ̀ ọ̀wọ́n á fìtọ̀ fọ̀gbẹ̀ o tún sọ̀rọ̀ rẹ̀ láìdá o tún dákun tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ onígbà tó ṣe pé wọ́n ọ̀gọ́ ó smart kọjá bí káfù o ti lù ń bàgẹ́ àbòsí náà ló tún fi ń ṣe fáàrí o ti kọ́gbọ́n ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ káwa lọ mà pípé dájúdájú téèyàn bá ń ṣàbòsí kò síbi tí ó gbà láyé yìí tí ó fi là téèyàn bá ń ṣàbòsí kò síbi tí ó gbà lọ́la gbẹndàlùkìyàmà tí ó fi là torí ẹ wọn ni la tazlimanna idha ma kunta muqtadira má ṣàbòsí o nígbà tó lágbára láti ṣàbòsí má ṣàbòsí nígbà tó bá lágbára láti ṣàbòsí wadh-dhulmu yarji'u 'uqba'u ila an-nadami wọn ní gbogbo àbòsí àtúbọ̀tán rẹ̀ àbámà náà ni àtọ́ ọba kábàámà láyé wa kó lálùkìyàmà tanamu 'aynaka wal-madhlumu muntabihun ìwọ́sùn ẹni tó ṣàbòsí sí yájú lẹ́ǹjẹ̀ ọ yájú lẹ̀ lásán ni kò sí kìyàmù lẹ́lì rí yọ wọ kìyàmù lẹ́lì nítorí ẹ̀. ní àwọn ìpè yìí kò tí ẹ nídìí kó ṣépè wàláhì kò nídìí kó ṣépè. bàbá kan sọ pé allahumma inni mazlumun fantasir ìwọlú àwọn ṣàbòsí sí mi gbèmí níjà. allahumma inni mazlumun fantaqim ìwọlú àwọn ṣàbòsí sí mi bá ń fìyà jẹ wọn ó ti tó. ó ti tó allahumma akfinihim bima shi'ta Olúwa tó mi kúrò lọ́dọ̀ wọn pẹ̀lú tó bá wù ọ́ ni kò ṣe fún ọ wàláhì jẹ bọ kò sẹ́ni nídìí kó sọ pé káyè rẹ̀ rúru rárá kọ́ rárá rúru kọ́ má lé kọ́ má ba kọ́ má lù bá bàbà kọ́ má dùn kò nídìí gbogbo eléyìí ọwọ́ ọ̀rọ̀ kan náà ni. nígbà tẹni tó ṣàbòsí àwọn máa ń wò pé àwọn gbọ́n àdúrà yẹn èpèyún ìmọ̀ léèyàn kéé tà séèyàn wàláhì tàláhì ẹnìkan ló ṣerú rẹ̀ ó hùwà burúkú ọmọ àwọn tí nǹkan wọn kàn ṣàdúrà náà ni tó bá lò wọn máa ń ti ń lé o wọn kàn máa rìn láàrin àwọn èèyàn kìnnìkan bá ń lé o kí á lẹ́yìn rán sí àwọn èèyàn rán kankan akànbí Allah náà ni bí Allahumma inni mazlumun fantaqim lọba ni wọn náà gbọ́ àwọn ògèzì tó máa ké pé kanṣu ó ṣe pé títí kálukú túlẹ̀ ike pé pọ̀ tí ọba ṣe gbogbo àwọn òní bọ́m̀bẹ̀ àwọn òsì ṣàbòsí àwọn ti gbà pípẹ́ ẹni tí ọba jẹ gbì kò lè kú gbì ṣùgbọ́n ẹrù bá àwọn tí èpè yìí mú jáde ti pọ̀ jù ó bùkátà gbogbo ẹ̀ Allahumma inni mazlumun fantaqim ó ti tó dúgbélẹ̀ káwòrán ọjọ́ ń bọ̀ lálábòsí ọmọ tó ń ṣe torí ẹ yad'u alayka wa 'aynu Allahi lam tanami ẹni tó ṣàbòsí sí ń ṣépè fún ọ ojú Allah ò sùn ojú wa alábòsí ló sùn ilé ìtumọ̀ sí pé ẹ dákun àwọn àbòsí tá ń ṣe àwa náà mà ètò àti ṣe rí àwa náà mà
èyí tá ń pètè pèrò pàtúnṣe àwa náà máa ẹ jẹ́ ká pa gbogbo ẹ̀ tì èyí tá ti ṣe kọjá ẹ jẹ́ á túbá ọ̀nà tá sì fi túbá lẹ ti gbọ́ yìí kó tó pé Olúwa foríjì mi gbà túbá mi láì dẹ́tọ̀ padà fẹ́ lẹ́tọ̀ eléyìí tá ń pètè pèrò pa fẹ́ ṣe ẹ dákun ẹ má jà ṣe ó láwọn ọ̀rẹ́ burúkú kan ó láwọn alábàárìn kan tí ọ̀dà àwọn ló ń kí ọ láyà lórí ìbàjẹ́ wọ́n ń ràn ọ lọ lórí àìdá wọ́n fi yí ọ pé ọ̀rẹ́ mi májà mi kàn májà fòyà mímí kò ní mì dákun yẹra fún wa akóbá ni ìyá ni èèyàn lèèyàn yẹra fún téèyàn bá ti yẹra fún yóò máa bínú ẹ má wò bínú rẹ̀ torí pé ó fẹ́ bà tiyín jẹ́ ni ọba alágbádá ṣe má ni ọ̀rẹ́ wọ ọwọ́ náà ni tínú ọba ti wọ̀ kẹ́ni tí Ọlọ́run fẹ́ rajà kọ́ bọ́ wájú kọ́pọ̀ òkè rajà. yóò padà jàre lórí rẹ̀ kú máa ń jọ gbẹndà òkè àmọ́ pé mo fokùn sí Ọlọ́run èmi ọkàn bọ sọ̀rọ̀ lọ ń gbọ́ ntí ṣètò ni wọ́n sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ nu torí ìdí eléyìí báyìí àbòsí ọ̀dà o àbòsí ọ̀dà ẹni tó ẹ pẹ̀tọ́ rẹ̀ ti wà lọ́dọ̀ wa ti pẹ́ tá a fún bí ìyàwó tá a ti ṣíìsì kalẹ̀ a fún lẹ́tọ̀ rẹ̀ fọdún 5 ẹ mú kalkulétọ̀ kẹ gbé gègéle iye tó bá jẹ ẹ̀san fún lónìí ní kò gbọdọ̀ dọ́là torọ́ la lè pẹ́ ikú ó ti lè mú yín lọ́lọ́la àwọn ọmọ wa tó ṣe pé ojúṣe wa lórí wọn a ṣe fọjọ́ tó pẹ́ ọmọ ó ń ṣẹṣẹ mi alimanjiri ká ní fi ń jẹ ẹ̀tọ́ rẹ̀ tó yẹ ká ti fún láti bí ọdún 5 ẹ̀san fún ẹ má pọ̀ wọn ti pọ̀jù kọ́ pọ̀jù ẹ̀san fún ẹ lè máa bá a mójútó tí òfin ní nánàkúnà gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa abẹ̀yẹnsẹ́ ó sì ti bá a ṣiṣẹ́ ó ṣe parí àwọn à ń fi owó iṣẹ́ rẹ̀ à ń fi ń falẹ̀ ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní a'tul ajira haqqahu qabla an yajiffa 'araquhu òṣìṣẹ́ tẹ bẹ́ńsẹ́ tó bá yín ṣiṣẹ́ ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ṣáájú kóògùn rẹ̀ ó tó gbẹ àtijọ́ olóògùn ti gbẹ ẹ̀jẹ̀ lókùn tí ó gbẹ lára rẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi kan ọlọ́run èèyàn mẹ́ta kan èmi ní olùbáwọn jà tó bá dijọ́ gbẹ̀ndàl qiyam ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà lẹni tó bẹ̀yàn sẹ́ lórí pé tó o bá ṣe ọgbowó sẹ́ báyìí ó sì ti ṣiṣẹ́ ń parí fún ọ ó sì ti gbáǹtọ́ bọ̀ ṣe kọ́ akókò sanwó fún un anabi lèmi ni màá jẹ ẹni tí ó dípò rẹ̀ bọ́ ọjà tó bá dijọ́ gbẹ̀ndàl qiyam torí ẹ̀ olúwa kò fábòsì ọbẹ̀ alábàárù ń sẹ́ ọbọ̀ ọrú ẹrù láti ẹnu títì àbí láti ṣọ́ọ̀pù rẹ lọ sójú títì ọwọ́ akókò ẹ̀ sanwó fún ọ ní kò sí chẹ́ǹjì kọ́ lọ káàbọ̀ kò sí chẹ́ǹjì kọ́ lọ káàbọ̀ títí a sì fi rọ́ṣẹ̀ mẹ́ta irú èèyàn burúkú wo ni wọ́ ṣé orí tiẹ̀ náà ṣe gbẹ́rù ni ọlọ́run bẹ̀rù pé orí rẹ̀ ọmọ bàá pa orí tiẹ̀ tó ti wá pa tó ti gbà fún Allah ẹ̀ tún wá jẹ́ kápò rẹ̀ ó tún gbẹ